ní kò kágbọ́n ẹ̀jẹ̀ àsọ ní ṣókí ọ̀pọ̀rọ̀ wọn ti ní kò kágbọ́n ẹ̀jẹ̀ àsọ ní ṣókí àrònú jinlẹ̀ ló tọ́ o aráyé ẹ̀rọ gbẹ̀yìn o ìgbẹ̀yìn ló yẹ ká rò aráyé ẹ̀rọ gbẹ̀yìn o ayé o ẹ̀jẹ̀ àṣàyè jẹ́jẹ́ ìgbẹ̀yìn ló yẹ ká rò Yorùbá ẹ̀rọ gbẹ̀yìn o. ọ̀pọ̀rọ̀ wọn ti ní kò kágbọ́n ẹ̀jẹ̀ àsọ ní ṣókí ọ̀pọ̀rọ̀ wọn ti ní kò kágbọ́n ẹ̀jẹ̀ àsọ ní ṣókí àrònú jinlẹ̀ ló tọ́ o aráyé ẹ̀rọ gbẹ̀yìn o ìgbẹ̀yìn ló yẹ ká rò aráyé ẹ̀rọ gbẹ̀yìn o ayé o ẹ̀jẹ̀ àṣàyè jẹ́jẹ́ ìgbẹ̀yìn ló yẹ ká rò Yorùbá ẹ̀rọ gbẹ̀yìn o. gbogbo ọmọ Yorùbá o lókè o bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ondo Èkìtì Kwara Kogi Ọ̀yọ́ Èkó Arómisá lẹ́ǹgbẹ́lẹ́ǹgbẹ́ títí tó fi dé ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí mo kí yín o gbogbo ọmọ kóòtù òjìbí mo kí yín o gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé pátá mo kí yín o orílẹ̀-èdè ni Ọlọ́run ọba fi wá ṣe orílẹ̀-èdè ni wá tọ́lọ́run ọba sì fún gbogbo kẹwàá yálà nínú owó òwò àṣà ẹ̀sìn ìṣe ọrọ̀ ajé àti ohun àlùmọ́nì gbogbo kódà Ọlọ́run tún fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye tó tayọ tàwọn ẹlẹgbẹ́ rẹ̀ gbogbo kí ló wá dé tí ọgbọ́n fi pé gbíríkótó káyé wa so kí ló wá dé tọ́gbọ́n àgbọ́njù tún padà wá sọ wá dèrò ẹ̀yìn kí ló dé sẹ́ẹ̀ tí ìwà ìkà ìbàjẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún èmi ò jù ọ́ ìwọ ò jù mí ṣe wá ń sọ wá dẹni ẹ̀yìn tán kú kí ló dé tí Yorùbá kò fẹ́ mi Yorùbá ẹgbẹ́ rẹ̀ rí láàtà kí ló dé tọ́mọ Yorùbá fi ń jára wọn bọ́ tí wọ́n ń fara wọn lulẹ̀ nítorí ìkùnà tọ́mọ Haúsá bá ń bẹ lórí àléfà ń ṣe lọ́mọ Gàmbàrí yóò kọ́wọ́ tì gbágbágbà ó sì jọmọ Ìbò ní ìṣèjọba ohun kan níta gbé ohun kan níta lùkù kí ló wá dé tó jó dídẹrẹ ọmọ Yorùbá nìkan ní kétì ẹ̀ ní mẹ̀yàmẹ̀yà mo bá tògúndé náà kékéké o tó ní Yorùbá ìrònú gbogbo àwọn olórin àwọn afìdíṣẹ́wà náà má kékéké Ọ̀pẹ́yẹmí Fájẹ́milẹ́yìn paramọ́lẹ̀ akọ̀rọ̀wọ̀sí náà mọ̀ sí ọtí ẹ nípa ọ̀rọ̀ Yorùbá náà ni ọmọ Yorùbá àbí kí ni Alhaji Ajílẹ̀ yẹn sọ gan nípa ọ̀rọ̀ Yorùbá gan tó ní. ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun ìgbà wo lọ́tẹ̀ yóò dùn ìtàn ọ̀tẹ̀ nílé ọ̀tẹ̀ lájò ọ̀tẹ̀ rẹ̀ níbi gbogbo ọjọ́ wo lẹ̀dá yóò sinmi ogun ìgbà wo lọ́tẹ̀ yóò dùn ìtàn